ẹ try nínú 43 padà, that's over 90%. Dó ẹyọ ẹnìkan tó bá kú ó ṣe déédéé ẹ̀mí ẹgbẹ̀rún èèyàn tó bọ́ sọ. Àmọ́ bó ṣe le tó yẹn ṣáṣá ti rí solution. Ṣé wọ́n máa rí irú solution bẹ́ẹ̀ yẹn ní majority òkè ọya tó ti ń ṣẹlẹ̀? Ṣé solution yára wá bẹ́ẹ̀ yẹn ni? Kódà eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara wọ́n bẹ́ẹ̀ dì sí. Eléyìí tó ṣẹlẹ̀ ní Oǹdó, ní Oníyọ̀, mọ iye ọjọ́ tán ló ń bẹ̀ nìkan tó dé. Kódà àwọn tó jáde ń bẹ̀ ó ní tí wọ́n sọ jáde nípa ìjọba wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, kudos to you. Bàbá wa President Bola Ahmed Tinubu, kudos to you. Akínyìn ẹ kú iṣẹ́. Ó sọ níbi wáàsí tó kọjá lọ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Mo ní whenever tọ́rọ̀ yóò bá parí, ẹ padà rí ọwọ́ àwọn ará ilé kan lára àwọn tí wọ́n dá kidnapping yìí lẹ̀, lára àwọn tí wọ́n dá bandit yìí sílẹ̀. Ìjọba ò tí ì dárúkọ àwọn tí wọ́n rí kó nínú àwọn bandit. But wọ́n ti dárúkọ àwọn tó ń aid and abetting, àwọn tó connive, bí àwọn ọlọ́kadà, bí àwọn tí ń bá wọn gbóúnjẹ lọ, bí àwọn tí ń bá wọn lọ jí owó gbà tí wọ́n rí mú. Gbogbo ẹ̀yin uniform men tẹ́ ṣe iṣẹ́ pàtàkì yìí, tẹ́ ṣe iṣẹ́ débi pé ẹ ti sáré mú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn nígboro, true wọn lẹ fi wá lò tọ́nà fi ní kíṣẹ́ yóò rọrùn. Gbogbo yín ọba mi ọ̀sán yín lẹ́san dáadáa. Àwọn tó kú nínú yín wọn kú gbé pẹ́ẹ̀pẹ́. Oríire ayérayé ọmọ ẹ̀fẹ́ fáwọn ọmọ àtàwọn ọ̀ràntíran wọn. Iṣẹ́ lẹ ṣe. Ẹni tó bá lẹ̀ ṣiṣẹ́ ó ń tàn ó dàbí ẹni pé nǹkan mú lọ́pọlọ ni. Ẹ wò ó lápèjúwe, wọ́n dárúkọ ẹnìkan, wọ́n ní Babangida kinní kan. Ó ṣùọ́ pé yóò kí ń ṣe Yorùbá. Nínú àwọn tí a ti kọ́kọ́ dárúkọ wọn. Nínú àwọn tí a dárúkọ, àwọn mẹ́ta ń bẹ nínú wọn tó clear pé Yorùbá ni wọ́n. Nínú àwọn mẹ́ta yẹn, Mùsùlùmí kan bẹ ń bẹ, ẹlẹ́sìn Christianity méjì, ẹnìkan láti Kwara, èèyàn méjì láti Ọ̀yọ́ state. Làwọn tí a jọ aid and abetting àwọn èèyàn yìí. Kí ni tí mo wá sọ débẹ̀? Ẹ lọ wo orúkọ wọn. Lára àwọn tí wọ́n rí mú tí wọ́n jẹ́ agbódegbà, ọ̀kan nínú wọn jẹ́ ẹlẹ́sìn Christianity kan bẹ láàrin wọn. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday. Ẹ lọ wò lórí Google. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday. Ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida. Mi rò wípé Yorùbá nìyẹn. Yorùbá kì í jẹ́ Babangida. Àmọ́ Adéwuyì Sunday ó hàn pẹ́lẹ́sìn Christianity ni. Ọ̀kan jẹ́ Àyẹ̀wọlé Gbénga. Ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid. Ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. Ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí, àbáwọn mélòó ni wọ́n rí mú. Nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn, Yorùbá ló pọ̀ jù ń bẹ. Ẹlẹ́sìn Mùsùlùmí ń bẹ ń bẹ. Ẹlẹ́sìn Christianity ń bẹ ń bẹ. Oní traditionalist ń bẹ. Nínú orúkọ tá a kà sílẹ̀ yìí, tó bá jẹ́ pé orúkọ la fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀, ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá ń tì bọ̀ ọ̀rọ̀ tí wàhálà bá dé, tá ń trade, tá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀, kò ní máa jẹ́ ká tètè rí solution, tàbí tá ń fọ̀rọ̀ tribe bọ̀. Let's call a spade a spade. Ẹ jẹ́ àpò lórí ibú tààrà. Ká mọ̀ máa gọ sábẹ́ ẹ̀sìn, ká mọ̀ máa gọ sí ẹni ó bá ṣe tí ò dá ó ṣe tí ò dá ni. Ẹni ó bá jẹ́ agbódegbà, ká gbà pa agbódegbà lélẹ̀. Ó lè jẹ́ Mùsùlùmí, ó lè jẹ́ ẹ̀yà míì, agbódegbà kò fẹ́ ya ṣe. Àwọn kidnapper yìí náà ò fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Nílà fi gbọ́dọ̀ cooperate lórí bó láṣẹ bá Sátánì jà. Níjọ́ wọn bá dé, wọn ìwò pé nìkan jẹ́ Mùsùlùmí, kò sí tọ́kàn pọ̀ jẹ́ Christian, kò sí kọ́kàn pọ̀ jẹ́ traditionalist. Kódà wọn ìwò pé nìkan jẹ́ Hausa, nìkan jẹ́ Yorùbá. Gbogbo ẹni ọwọ́ wọn bá bà nínú àlìkíyàmọ̀ sòsè ni. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ cooperate. Àwọn tí wọ́n jẹ́ real bandit gangan, àwọn tí wọ́n kú àtàwọn tí wọ́n rí mú láàyè, ìjọba ò tí dárúkọ àwọn yẹn o. Àti ìmọ̀ àwọn táwọn yẹn ṣe, bẹ́ẹ̀ ó hàn wípé wọn lè rí sẹ́yìn ṣe láì jẹ́ pé ará ilé bá bá wọn lọ́wọ́ sí. Àwọn tí wọ́n bá wọn lọ́wọ́ sí, tí wọ́n dárúkọ wọn, òun láka yẹn. Ẹ wá dákun n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, n tó lọ ti lọ, ẹ̀yin tẹ́ jàjàbọ̀, akínyìn kú oríire. Àwọn akọni méje níbẹ̀ látara àṣẹlẹ̀ yìí. Àwọn tó jẹ́ pé wọ́n fojú winá, àwọn tó jẹ́ pé àwọn lọ́lọ́run ṣe ní hero látara àdánwò tó ṣẹlẹ̀ kọjá. Lára rú àwọn akọni bẹ́ẹ̀, òun làwọn mẹ́ta nínú àwọn tíṣà tí wọ́n pa. Wọ́n fìbọn pa ẹlòmíì. Mo wo interview arábìnrin Rachel Alamu tí mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn. Mo wo interview ẹ̀, ọkàn mi gbọ̀n rìrìrì. Wọ́n pa ẹnìkan nínú àwọn tíṣà nílé ìwé. Nígbà tó dijọ́ kejìjọ́ tí wọ́n kó wọn gangan, wọ́n pa ẹnìkan.
mo rò pé jọ́ kejì yẹn dúnbú eléyìí tariwo gbàlú yẹn wọ́n ní gbò tó yá wọ́n tó pa nìkan sí ó jẹ́ èèyàn mẹ́ta tí wọ́n pa ẹ wo Ọlọ́run ẹ wo àwọn ìka èèyàn ẹ wo àwọn sẹ̀tánì ẹ wo àwọn olórí burúkú ẹ̀dá wọ́n pààyàn nítorí owó wọ́n pààyàn nítorí ọlá gbogbo tí wọ́n wá torí ẹ̀dá gbogbo ẹ̀ náà kí wá ní kéènì wọn báyìí kí ni kéènì wọn báyìí èyí owó wọn rí wọn á kúkú ẹ̀sìn fámìlì wọn ò tó gborúkọ burúkú láyé èló níye tí wọ́n rí tí ó ra àdánwò tí wọ́n bá ń pé dínkà inú ran Yorùbá àwọn tá a kálẹ̀ yìí ni o àwọn tí wọ́n jẹ́ ran Yorùbá náà àwọn tí wọ́n jẹ́ aid and abetting àti ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ real criminal gangan tí wọ́n jẹ́ bandit gangan àmọ́ àwọn agbódegbà yìí tí wọ́n bá ń pé dínkà àwọn wọ̀nyí ni àwọn ni Júdásì àwọn ni Júdásì nínú ìran Yorùbá ìran Yorùbá gbọ́dọ̀ fi èpè tẹ̀lé gbogbo wọn kí ìran Yorùbá kan tún máa ronú ẹ̀ mọ́ láyé kí ló dé tẹ́ ń pè ìran Yorùbá lọ́mọlúwàbí nígbà ẹ̀ bá ya olóòbù sán tó bá tẹ̀dẹ́mí èèyàn légbodò nítorí owó nítorí ọlá ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ ẹ sọ wọ́n dọmọ òrukàn ẹ sọ ọmọ ìyàwó kan ẹ sọ wọ́n dopò ọ̀sán gan ẹ bá yá àwọn èèyàn jẹ ẹ lu àwọn ọmọ nílùkulù wọ́n ní wọ́n lu àwọn ọmọ yìí débi pé wọ́n ní nítorí pé wọn kì í fẹ́ gbọ́ kán pariwo tí wọ́n bá ń pariwo wọ́n máa rò pé yóò attract attention wọ́n ní lílù yìí pọ̀ tí wọ́n lu àwọn ọmọ yìí wọ́n ní gbòòyà wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu wọ́n fún wọn ní bisikí jẹ fọ́sẹ̀ kan péré láàrin ọ̀sẹ̀ 8 bisikí ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yẹn wọn kó bisikí fáwọn ọmọ ọlọ́mọ mọ́ wọn nínú òjò nínú ẹ̀rùn ńlá wọn ti ń rìn báwọn bá rìn díẹ̀ tí wọ́n bá ti fura kí wọ́n tó mọ bí àwọn wà wọ́n tó gbéra nìyẹn wọ́n láwọn tí wọ́n jẹ ìyà tí wọ́n jẹ sánábà bí ìsì ìyà jù àwọn ọkùnrin inú àwọn ni wọ́n ní wọ́n lu mọ̀sẹ̀ gbàgbé láéláé Ọlọ́run ló ní wọ́n padà tán wá aráyé wọ́n lù wọ́n débi pé wọ́n fi aṣọ dì wọ́n lójú níjọ́ wọ́n ti mú wọn kéèyàn ó fi aṣọ dìyàn lójú fún odidi oṣù 2 wọ́n fi aṣọ dì wọ́n lójú wọ́n dẹ̀ chain wọn lẹ́sẹ̀ tí wọ́n bá rìn tí chain lẹ́sẹ̀ ni torí ẹ̀ gbà pọ́kùnrin sì tó dangerous wọ́n láwọn táwọn jóbìnrin gbogbo ara àwọn tó ní àpalára àwọn nǹkan tí ń yà wọ́n lára nínú igbó tí ń kó àwọn move wọ́n ní ló fa gbogbo eléyìí ìgbà tíjọba tó gbé òkú sójà ọmọ 28 tàbí 26 years tí wọ́n fìbọn pa ọ̀kan nínú àwọn tó kú níbi tí wọ́n ti lọ rẹ́sì wọn àfìgbà ìjọba tó kó wọn jáde ẹlòmíín ní ṣé kìí ṣe péjọba ló káwọn eléyìí pamọ́ ẹ wo lóòkọ̀tì lórí ọmọ eléyìí ẹ wo aṣọ ẹbí lára àwọn méjì nínú wọn wọ́n kó wọn bọ̀ láti inú igbó ìkan tí ń sáré lò jáàbù ẹ ti rí fóònù lọ́wọ́ kan ẹ sì bẹ̀rù ẹ sì ya ilé ibú ẹ̀ dára yìí ẹ sì ya ilé ibú sàn ẹ sì ya sìtáàní báyìí ṣé ká bẹ lọ́n kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ̀kọ̀ kọ̀kọ̀ yẹn ní tí òye yín ni pé àwọn ológun àwọn ọlọ́pàá àwọn DSS gbogbo àwọn paramilitary tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Àmọ̀tẹ́kùn kódà tó fi dórí àwọn private ẹ̀ṣọ́ aláàbò wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe kan tó rí wọn mú bẹ́ẹ̀ yẹn kò rọrùn láti rí èèyàn 43 kò rọrùn gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè tí wọ́n fi lọ strike wọn gbogbo wọn ní rí kó kúrò àwọn tó ti kú kó tó di pé strike wọn ni ikú tí ò bá pa wọn lọmọkùnrin tí wọ́n pè Felix yẹn ló máa fàyà gbé lọ ikú tí ò bá pa wọn ńlá wọn tí wọ́n ti dúnbú síwájú yẹn ní àmọ́ gbé lọ ẹ sì bẹ̀rù Ọlọ́run one thing is certain tó bá ti dọ̀rọ̀ àwọn bandit tó bá ti dọ̀rọ̀ àwọn ajínigbé ẹ mọ̀ kíní kan dájú majority àwọn níjọ́ tí wọ́n bá lọ gbà wọ́n aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn wọn gangan kọ́ láṣọ tí wọ́n fi kó wọn jáde àwọn akọ́ṣẹ́mọṣẹ́ làwọn tí wọ́n kó wọn ó possible kó jẹ́ pé lẹ́yìn 12 hours lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn jáde ní wọ́n tó post picture wọn lẹ́yìn ìgbà wọ́n kó wọn wọ́n fún àwọn ọ̀gá wọn lórí fídíò ó ṣeéṣe kí president náà ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò ó ṣeéṣe kí governor ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn kó tó di para ìlú mọ̀ torí àwọn tó ní ìlú nìyẹn wọ́n gbọ́dọ̀ sọ fún wọn pé sẹ́tẹ̀ ẹran wa ibi tá a bá dé nì lẹ́yìn yẹn wọ́n láti ṣe surveillance gbogbo àdúgbò Odòyọ yẹn pé ọ̀nà bí àwọn fẹ́ gbé wọn gbà ìjà safe wọ́n á ti rán àwọn kan pé ìyẹn kọ́kọ́ lọ níwájú kó tó di pé a máa bọ̀ ìbẹ́nu àwọn ọmọ yẹn tó possible kó jẹ́ pé ìhòòhò ni wọ́n gbé jáde aṣọ ẹyọ kan ni wọ́n wọ̀ fódìdí oṣù kan ó dẹ̀ possible kó jẹ́ pé wọ́n sáré wá aṣọ míì tí wọ́n kàn rò pé yóò ṣe sáìsì wọn láàrin ìgbà wọn kó wọn jáde ó possible kan ti contact àwọn ẹbí wọn pé ẹ̀ka sọ díẹ̀ wá ó dẹ̀ possible kó jẹ́ pé àwọn ọ̀gá sójà yẹn ní ọ̀rá sọ bọ̀ wọ́n lọ́rùn eléyìí tó ṣẹlẹ̀ sẹ́bí mi kọjá
mo rántí pé aṣọ tá a padà rí lọ́rùn wọn níjọ́ tá a lọ gbé wọn àmọ́ ni ó kaṣọ sí wọn lọ́rùn àmọ́ bí wọ́n ti ráṣọ bù akànsáre pásọ yẹn rùn bí ìtọ̀ àgbò láṣọ tá a bá lára wọn ó ṣeéṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọn jẹ́ ọmọkùnrin bẹ̀ bóyá ń gbà torí yún wọn àwọn bandits yẹn ò wá razor blade tí wọ́n fi fárun wọn ni tàbí kíkan ọmọ complain pórí ń fọ́n jù torí wọn ní fẹ́ kí gbogbo wọn kú wọn máa salivate pa wọn rówó gbà ń ló fà á tí wọ́n fi ṣe gbogbo yẹn ó possible kó jẹ́ pé ńgbà wọn kó wọn jáde èyí tó lo hijab ó ti ní àǹfààní àti rí aṣọ gbà kó fi change aṣọ òun ti gbé bọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n dè mọ́lẹ̀ ẹ wo tẹ́ fi ń ṣàwàdà àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ hero òun làwọn tí wọ́n pa lákọ̀ọ́kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí Ọlọ́run kò sì kú nísìmí fún wọn Ọlọ́run kò rọ ẹbí wọn lójú kò easy àwọn hero ẹlẹ́ẹ̀kejì ó làwọn ọmọ ogun àtàwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n pa níbi tí wọ́n ti lọ kó wọn láwọn tí gómìnà mention orúkọ àwọn kan pé àwọn tí wọ́n pa ni gómìnà Ṣèyí Mákindé ní ṣubú dànù wọ́n ka speech yẹn orí èèyàn dẹ̀ ń wú pé a ní èèyàn torí ẹ̀ pé láàyè ìjọba bàbá president Tinubu ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ sì fi ọpọlọ ṣètà sì fi rí gbogbo àwọn ọmọ yìí láì jẹ́ wípé ọ̀kankan kúnnú wọn iṣẹ́ lẹ́sẹ̀ bàbá kùndùsì fún yín ẹ̀mí yín ó gùn lórí ọlá ẹ wá wò àwọn wo tó wà ní hero ẹlẹ́ẹ̀kejì àwọn tíṣà tí wọ́n pa yẹn hero ni wọ́n o ta ni hero ẹlẹ́ẹ̀kẹta tá a bá ní tanra wa jẹ gbogbo àwọn obìnrin àtàwọn tíṣà yẹn hero ní gbogbo wọn àmọ́ Mrs. Rachel Alamu la ilaha illallah tí wọ́n bá ń pè ìròyìn ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè àmpíkì ẹnìkan pé ìwọ ni kó máa address wọ́n rí maturity lára ẹ̀ wọ́n rí wisdom lára ẹ̀ wọ́n rí calmness lára ẹ̀ wọ́n rí pé ẹnìkan tó rí ẹ̀ pé ni woman yóò láti jẹ òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe níjọ́ tó yẹ kó sunkún tó ká gbogbo èèyàn lára nígbà orí pé kóhun tó mára àlú wálẹ̀ làwọn ò fi báyìí tán tọ́nà ó fi pé kí wọ́n rí àwọn gbà sílẹ̀ ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ̀rọ̀ yẹn with calm tí ń bẹ̀jọba pé kán jọ àti president àti gómìnà ẹ sábà wọn gbà wọ́n lẹ̀ ní ẹ má àtáàkì wọn ní tí wọ́n fẹ́ kó sọ ní moment yẹn mo sọ níjọ́ náà lọ́hùn pé ní tí wọ́n fẹ́ kó sọ ní sọ